babaláwo ló sọ fún mi pé kí n pa fatima àtàwọn ọmọ rẹ̀ mẹ́fà. Umar jẹ́wọ́. Afurasí tó lọ́wọ́ nínú pípa Fatima Abubakar àti àwọn ọmọ rẹ̀ mẹ́fà ní agbègbè Doraji Chiranchi nípínlẹ̀ Kánò ti sọ fún ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Kánò pé babaláwo kan ló pàṣẹ fún un láti hùwà náà. Afurasí náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Umaru Awalu sọ bẹ́ẹ̀ ní ọjọ́rú Wẹ́sídẹ̀ẹ́ tó kọjá lásìkò tó ń sọ tẹnu rẹ̀ níwájú onídàájọ́ Nasiru Saminu nílé-ẹjọ́ gíga kọkànlá nípínlẹ̀ Kánò. Awalu, ọmọ ọdún mẹ́tàlélógún, sọ fún ilé-ẹjọ́ pé babaláwo kan tí orúkọ rẹ̀ jẹ́ Thomas fún òun ní tùràrí ó sì pa á láṣẹ láti máa tẹ̀síwájú nínú irú ìpànìyàn bẹ́ẹ̀. Nínú ọ̀rọ̀ rẹ̀ ló tún jẹ́ kó di mímọ̀ pé ó ti hu irú ìwà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ rí. Ó tún sọ pé àwọn tí wọ́n jọ ń dojúkọ ẹ̀sùn ìpànìyàn pẹ̀lú rẹ̀, Ishaku Yakubu Jobe àti Yakubu Dayabu, kò ní nǹkan kan ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ náà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, ó kàn dárúkọ àwọn méjèèjì nítorí àwọn ọlọ́pàá fi ìyà jẹ lásìkò tó wà ní àtìmọ́lé lẹ́yìn tí wọ́n mú un. Lásìkò ìgbẹ́jọ́ náà, àwọn agbẹjọ́rò tí wọ́n jẹ́ olùpẹ̀jọ́, èyí tí Safiyat Yawati àti Sharadeen Hamisu Kofa Mataridari, dúró fún agbèfọ́ba Aliyu Jamilu nígbà tí àwọn agbẹjọ́rò olùpẹ̀jọ́ náà pe àwọn ẹlẹ́rìí wọn. Lẹ́yìn èyí, adájọ́ Saminu sún ìdájọ́ sí ọjọ́ 21 oṣù keje fún ìtẹ̀síwájú ìgbẹ́jọ́ ọ̀rọ̀ náà. Ìṣẹ̀lẹ̀ ìpànìyàn náà wáyé ní ọjọ́ 17 oṣù kìíní ọdún 2026 nígbà tí wọ́n rí òkú Fatima Abubakar àti ọmọ rẹ̀ mẹ́fà nínú ilé wọn ní agbègbè Doraji Chiranchi, eléyìí tó mú kí gbogbo agbègbè náà wà nínú ìbànújẹ́. Ìwádìí àwọn ọlọ́pàá mú kí wọ́n mú Awalu tó jẹ́ mọ̀lẹ́bí òkú náà pẹ̀lú Ishaku Yakubu Jobe àti Yakubu Dayabi. Wọ́n kó àwọn mẹ́ta náà lọ síwájú ilé-ẹjọ́ Májísírèètì No. 2 ní Northland ní ọjọ́ 5 oṣù kejì ọdún 2026 lórí ẹ̀sùn 8 tí ó kan ìgbìmọ̀ pọ̀ láti hùwà ọ̀daràn, ìpànìyàn, olè jíjà àti ìfipábánilòpọ̀. Lẹ́yìn ìmọ̀ràn láti ọ̀dọ̀ Directorate of Public Prosecution, wọ́n gbé ọ̀rọ̀ náà lọ sí ilé-ẹjọ́ gíga ní oṣù kẹrin níbi tí wọ́n ti tún gbé àwọn afurasí náà wá sílé ẹjọ́ lórí ẹ̀sùn 9. Bí Awalu ṣe gbà pé òun jẹ̀bi ìṣẹ̀lẹ̀ náà, àwọn afurasí méjì yòókù tako gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n nílé ẹjọ́.